ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí wọ́n máa lọ nítorí pé fún kíni ara wọn ò balẹ̀. Èèyàn tó bá dẹ̀ fẹ́ bá wa sọ̀rọ̀ níbí ó yẹ kó níwà pẹ̀lẹ́, kó níwà tútù bí àdàbà. Ṣé gbogbo nǹkan tó wà nínú Galatians, ìwé Galatians, ó ti sọ gbogbo àwọn èso ẹ̀mí mímọ́ fún wa. Èwo nú àwọn èso ẹ̀mí mímọ́ yẹn ni ìyá wa yìí ni wọ́n fi hàn níbí lẹ́ni? Kò sí. Ìwà pẹ̀lẹ́ wọn dà? Kò sí. So ìyá wa yẹn, she is not a good representative of Christianity. Nítorí pé fún ni gbogbo èso tó jẹ́ ti ẹ̀mí mímọ́ kò sí lára wọn ní bí wọ́n ṣe wá síbi tí wọ́n bá wa sọ̀rọ̀. Bíbélì ní tán máa fọ́ yín létí ọ̀tún, ó ní kẹ́ ẹ kọ tòsì sí wọn. Tá bá tiẹ̀ ń bú wọn, tí wọ́n bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Jésù Kristi, ṣe ló yẹ kí wọ́n ní sùúrù fún wa. Àwọn gan ló sọ pé ẹ má bínú, ṣé ẹ má jẹ́ kí n sọ tẹnu mi. Bó ṣe yẹ kó rí nìyẹn. Èmi ni mo drop wọn. So Pastor Ẹ̀rí Ológo wà níbí. Ẹ jẹ́ ká wò bóyá ní tòótọ́ àwọn ti kàwé Galatians. Àwọn ará inú ìrora Galatia wà níbẹ̀ o, ṣùgbọ́n ṣe rí nínú ìwé Galatians yẹn, wọ́n sọ àwọn kankan níbẹ̀ tó yẹ kí gbogbo àwọn ọmọ Jésù Kristi tẹ́ kí wọ́n máa múlò. Ẹ jẹ́ ká wò bóyá bàbá wa Ẹ̀rí Ológo, bóyá wọ́n ní ẹ̀mí mímọ́ àbí wọn kò ní. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹ ṣeun, ẹ má bínú pé mo drop wọn o. Àwọn Christians tó wà ní comment section, mo ń ka gbogbo nǹkan tẹ́ ń kọ. Nǹkan tí mo fẹ́ kó yé yín ni pé ìgbà tó gbé ẹ̀sìn yín wá tìpátìkúùkù ni wọ́n fi ẹ̀sìn yín lélẹ̀ nílẹ̀ wa. Wọ́n dẹ̀ kó àwọn èèyàn wa lẹ́rú. Àwa tá a kù, wọ́n gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa. Wọ́n gba ìmọ̀ ìṣirò ní èdè wa. Wọ́n gba ìmọ̀ sáyẹ́ǹsì ní èdè wa. Gbogbo nǹkan tí àwọn ancestors wa tó mọ̀ ń ṣe tó yẹ kó lè pass down sí wa ká ti kọjá ibi tá a wà yìí, gbogbo ẹ̀ ló gbà lọ́wọ́ wa. Tó wá gbé education títí wọn wá, tí ò dẹ̀ ṣe education, indoctrination ni. Mo gbọ́ èdè elédè yẹn, ò ń ṣe education. Mo lè gbọ́ Chinese lénìí, ìyẹn ò mean pé mo wà educated. Ìlú òyìnbó tá a wà, a ní àwọn òyìnbó tó jẹ́ pé wọn ká pó, wọ́n dẹ̀ ń sọ òyìnbó yẹn. Kò mean pé téèyàn bá ń sọ òyìnbó pé ó wà educated nìyẹn. Now, pẹ̀lú gbogbo nǹkan tójú àwọn ancestors wa rí, tí àwa current generation gan tójú wa ṣì ń rí dòní, kí ẹnìkan wá kó wá máa bú àwọn ancestors wa, kẹ wá ròyìn pé a ní react. Insult upon injury, àwọn òyìnbó ti ṣe títí wọn. Then ẹ̀yin náà tó wá fẹ́ continue. Ẹ wá sọ pé káwọn èèyàn má react. Ẹ wá ní kò bú wa. Mo rí tí Bùkẹ́ńsì kọ́ pé kò bú anybody. Ṣé tó bá bú bàbá ńlá bàbá ẹ̀ wá ní wọn ò bú ẹnìyẹn? Tó bá ń pe bàbá ẹ̀ lórúkọ tí ò jẹ́, ṣé wà ní wọn ò bú ẹnìyẹn? Obìnrin yẹn lanu gbàgà, ó sọ̀rọ̀ látẹ̀kan. Ó ń sọ pé Sátánì òun ni èṣù. Ó ń pe Jésù fictional character, ó ń pè ní ẹ̀là. Insult ló jẹ́ fáwa. Ẹ wá ní kó má bú àwọn Júù tó kọ sínú ìwé fún yín, majority of which are fictional character, kó má bú àwọn yẹn. Ẹ mú real people tó exist nílẹ̀ wa, àwọn ancestors títí wa, ẹ fi ń compare nǹkan tó kọ sínú ìwé fún yín. Tí ò bá sí printing press ni, tí àwọn China tó ò bá discover printing press, ṣé àbí even gunpowder, ṣé ẹ rò pé Christianity àwọ̀ ilẹ̀ wa ni? Tí wọn bá print Bíbélì, ṣé ẹ̀yin yìí ẹ jẹ́ Christians lénìí? Ṣé ẹ jẹ́ Muslims lénìí tó ò bá print Quran? Nǹkan méjì òun náà wá fi gba ilẹ̀ mọ́ yín lọ́wọ́, gunpowder àti ìwé. Inú yín dẹ̀ ń dùn, wọ́n bú àwọn ancestors yín. Ẹni kò bẹ́ anybody now. Tó bá tún wá fẹ́ bú anybody wá ńkọ́? Tí ó bá ń ṣe pé ọmọ àlè lèèyàn,
kọ́ máa sọ pé ancestors ẹ̀ rè kó máa ní ó tí o Júù kan òun ní ancestor ẹ̀. Àánú yín ṣe mí. Àwọn òyìnbó tó gbé wá àwọn gan ti ń Well, kọ àwọn Júù yẹn ní ancestor. Wọ́n ń kọ̀ wọ́n ní ancestor, wọ́n ní kì í ṣe story àwọn, ipe àwọn náà ní ìṣẹ̀ṣe kan tó gbé bíbélì wá bá wọn. Ẹ̀yin ẹ jókòó sí Áfíríkà, ẹ̀yin aláwọ̀ dúdú tán wá kó lẹ́wú. Ẹ sì insist pé sẹ́ẹ̀ àní Júù yẹn ní ancestor yín. Àánú yín ṣe mí. ṣeun ìyá mi, kí gbogbo àwọn kìrìsìtẹ́nì tó bá fẹ́ wá sókè, ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Yahweh fún yín. Ìwé Galatians orí 5 ẹsẹ̀ 22 àti 23. Ó ní ṣùgbọ́n èso ti ẹ̀mí, ẹ̀yin tí ẹ bá ní ẹ̀mí mímọ́ ni o, ní ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́. Mi rí bẹ́ẹ̀, mi rí ètò ọkọ̀ síbẹ̀ yẹn. Ìṣọ̀kan ìgbàgbọ́, ìwà tútù, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu. Òfin kan kò lòdì sí gbogbo àwọn nǹkan tó kọ́ wọn nìyẹn tó fi wá gbalẹ̀ tán fi gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. Gbogbo àwọn ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n exhibit ẹ̀ lórí bíi, so that we will know that we are talking to a Christian, not a tout, not a riffraff. àwọn tó gbé wá fún wọn ṣé àwọn exhibit ẹ̀ lọ́kọ̀ọ̀yàn lẹ́rú. Of course, wọ́n exhibit ẹ̀ now. Nǹkan tó yẹ káwọn gan béèrè lọ́wọ́ ara wọn Wọ́n nìyẹn. exhibit ẹ̀ bọ̀ nínú ọgbà tí wọ́n bá ti sọ pé bọ̀ wọ́n ní béèrè yẹn, ẹ jẹ́ ká fà wọ́n sílẹ̀ kí wọ́n lọ máa béèrè yẹn láàrin ara wọn. Ṣùgbọ́n tó bá ti wá síbi yìí, if they call themselves a Christian, they should exhibit themselves as one. Ó ti tán, so that a lè ráyè sọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa mọ́gbọ́n wá, táwọn èèyàn dẹ̀ máa lè kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀. So bó ṣe rí nìyẹn. Èmi gan lè sọ̀kalẹ̀ torí mo rí pé we have 8 people who are on the queue, so that a lè máa gbé àwọn èèyàn wá sókè. Ẹ jẹ́ ẹ bá wa bá bàbá Ẹ̀rí Ológo sọ̀rọ̀. ẹ̀yin náà ni kẹ́ bá wọn sọ̀rọ̀ sá. Ìyá wa tí wọ́n wọlé so space yẹn alẹ́ so ẹgbọ́n sókè sá. Okay. Okay. Bàbá Ẹ̀rí Ológo, bàbá mi Ẹ̀rí Ológo, Ẹ ṣé káàárọ̀. wà ń bẹ̀? Ẹ káàárọ̀, ẹ pẹ̀lẹ́. Yeah. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé ibẹ̀ ṣe jẹ́ nínú Kristi o, because mi ì fẹ́ kó jẹ́ pé pásítọ̀ ní sìn kí n máa pè yín ní ọ̀ṣà, sọ pé kò ní dá bẹ́ẹ̀. Ṣé ikọ̀ àti ìríjú Jehovah ní? Ọmọ Ọlọ́run. Ok, ẹ̀yin ò dípò kankan mú nínú ìjọ. Àtẹn tó dipò mú, àtẹn tí ò dipò mú, ọmọ Ọlọ́run náà ni ju gbogbo wa. Ok, ọmọ what's the Yahweh problem? ni o. Ọmọ Yahweh ni gbogbo yín. Now, bàbá mi o, ìbéèrè kan ni mo fẹ́ béèrè. Tí ẹ bá jẹ́ adájọ́ ní Supreme Court orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n á mú àwọn èèyàn méjì wá bá yín, ẹ dẹ̀ wá rí dájú wípé ẹnìkan ṣẹ̀ ẹnìkan ò ṣẹ̀, báwo lẹ ṣe máa dá ẹjọ́ yẹn sà? Tí wọ́n bá ní kí n dájọ́ èèyàn méjì, ẹnìkan ṣẹ̀ ẹnìkan ò ṣẹ̀. Ẹ dẹ̀ wá rí dájú pé ẹnìkan ò sì ṣẹ̀, báwo lẹ ṣe máa dá ẹjọ́ yẹn sà? Àgbọ́yìn o. Àbí? Àgbọ́yìn. Ó ní a kò gbọdọ̀ gbé ẹ̀bi fáláre, bẹ́ẹ̀ ni a kò gbọdọ̀ gbé àrí fún ẹlẹ́bi. Ẹ gbọ́ báyìí náà. A ti ń gbọ́ yín sìn. Hello. À ń gbọ́ yín sìn sà. Mo ní according to Bíbélì wa, so kò fààyè sílẹ̀ fún wa láti gbé àrí fún ẹlẹ́bi and then láti gbé ẹ̀bi fún aláre.
so ẹni tó bá jẹ̀bi á jẹ́ kó Ẹ̀hẹ́n, mọ̀ pé òun ló jẹ̀bi, ẹni tó bá dẹ̀ jàre á jẹ́ kó ló mọ̀ pé òun ló jàre. ẹ̀hẹ́n, àá. Ok, ẹ bá wa ka Ezekiel orí kẹtàlélọ́gbọ̀n. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti hmm, ok, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹtàlá. Mi ò rántí bẹ̀yẹn mọ́ dáadáa. Ezekiel orí kẹtàlélọ́gbọ̀n, ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹtàlá. Ẹ bá wa kà á tẹ́ bá ti débẹ̀. Ẹ jẹ́ wọn bí àwọn lè lọ bá àwọn èèyàn wa gbé wá káwọn náà lè máa wò. Ezekiel 33. ẹ jọ sẹ́yìn gbọ́ mi. hello ẹ jọ ṣé wọ́n sẹ́yìn gbọ́ mi báyìí. Ẹ tẹ̀síwájú à ń gbọ́ yín. Ẹ tẹ̀síwájú. ẹ bá wa gbé sí screen káwọn èèyàn rí i kó má dàbí ìgbà pé irọ́ ni mò ń kà, ẹ bá wa gbé sí screen bẹ́ẹ̀ sì gbé àwọn yòókù síbẹ̀. Ṣé Yorùbá lẹ fẹ́ kà ní àbí Gẹ̀ẹ́sì? Yorùbá ni. Ok. Ó yá, ẹ tẹ̀síwájú. nígbà tí èmi yóò wí fún olódodo pé, torí mi rí láti ibi tòkè yẹn o, sọ̀rọ̀ sẹ́yìn gbọ́ mi. Nítorí náà, ìwọ ọmọ ènìyàn, sọ fún àwọn ọmọ ènìyàn rẹ, àbí ẹ rí gbogbo tòkè yẹn rárá? nítorí náà ìwọ ọmọ ènìyàn, sọ fún àwọn ọmọ ènìyàn rẹ, òdodo lódodo kì yóò gbà á láé ní ọjọ́ ìrékọjá rẹ̀, bí ó ṣe ti ìwà búburú ènìyàn búburú, òun kì yóò ti ipa rẹ̀ ṣubú ní ọjọ́ tí ó yí padà kúrò nínú ìwà búburú rẹ̀, bẹ́ẹ̀ ni olódodo kì yóò là nípa òdodo rẹ̀ ní ọjọ́ tí ó dẹ́ṣẹ̀. nígbà tí èmi ó wí fún olódodo pé, yíyè ni yóò yè bí ó bá gbẹ́kẹ̀lé òdodo ara rẹ̀ tí ó sì ṣe àìṣedéédé, gbogbo rẹ̀ ni a kì yóò rántí mọ́, ṣùgbọ́n nítorí àìṣedéédé tí ó ti ṣe, òun ó ti ìtorí rẹ̀ kú. ẹ̀wẹ̀, nígbà tí èmi wí fún ènìyàn búburú pé, kíkú ni ìwọ ó kú, bí òun bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó sì ṣe èyí tí ó tọ́ tí ó sì yẹ, bí ènìyàn búburú bá mú ògo padà tí ó sì san ohun tí ó ti jí padà. Mi ò rí òkú mọ́ o. Ẹ jẹ́ ń gbé tó kù wá. Ó yá bàbá mi, ẹ bá mi tẹ̀síwájú. Bí ènìyàn búburú bá mú ògo padà. ohun tí ó ti jí padà, tí ó sì ń rìn ní ìlànà ìyè ní àìṣe àìṣedéédé, yíyè ni yóò yè, òun kì yóò kú. A kì yóò ṣe ìrántí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ń dá fún un. Òun ti ṣe èyí tí ó tọ́ tí ó sì yẹ,
òun ò yè nítòótọ́. Síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ̀ wí pé ọ̀nà Olúwa kò dọ́gba, ṣùgbọ́n bí ó ṣe ti wọ́n ní ọ̀nà wọn kò dọ́gba. Ṣé kí n sì máa kà á lọ ní àbí ó ti tó? ẹ tẹ̀síwájú, ẹ ka the remaining 2 ká fi kásẹ̀ ńlẹ̀. Nígbà tí olódodo bá yí padà kúrò nínú òdodo rẹ̀ tí ó sì ṣe, ṣùgbọ́n bí ènìyàn tí ó sì òun ò ti ipa rẹ̀ wà. Kí ni nǹkan tẹ́ fẹ́ kí mo jáde láàrin yẹn? Pé ṣé láàrin yẹn ṣé Ọlọ́run gbé ẹ̀bi Fáráò ni àbí ó gbé Àrífẹ́ lẹ́bi? ẹ bá wa yànnà náà, kí ni ibẹ̀ yẹn sọ sà? Abẹ́ fẹ́ kí n ṣàlàyé ibẹ̀ yẹn. ẹ kò bá wa ṣàlàyé ní ráńpẹ́ pé gbogbo nǹkan tá a kà yìí kí ló ń tọ́ka sí. Bóyá kan ṣe máa fún mi ní minutes, bóyá kan fún. nínú kí nìyẹn ò pẹ́, kò tiẹ̀ pẹ́ rárá. nǹkan tó ń sọ bí ni wípé tí olódodo tó bá continue tó bá ń ṣòdodo ẹ̀ ó máa yè. ìjọ́ tó bá ti ṣe nǹkan búburú, ìjọ́ yẹn a máa gbàgbé gbogbo nǹkan tó dáa tó ti ṣe, àbí bẹ́ẹ̀ kọ́? tí ẹni tó dẹ̀ ń hùwà búburú tó bá ń hùwà búburú kò ní yè, ṣùgbọ́n ìjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó dáa a máa gbàgbé gbogbo ìwà búburú tó ti ṣe. nǹkan tẹ́ ẹ sọ náà ló ń sọ, ṣe rí pé kò le. ẹ nídìí mínítì gbogbo yẹn, àbí? Mo get yẹn. So nǹkan tẹ èmi gbé kíní wá torí pé ìbéèrè tí mo béèrè lákọ̀ọ́kọ́ mo ní ṣé tẹ bá wà nílé ẹjọ́, right? ẹnìkan ó ṣe nǹkan búburú, ẹnìkejì olódodo ni, mo ní báwo lẹ ṣe máa dá ẹjọ́ yẹn? ẹ̀yin ló dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ṣe máa dá ni. olódodo ẹ̀ máa ní kó máa lọ, ẹni tó dẹ̀ ẹ̀ṣẹ̀ òun ni ìdá ọba máa bá, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. nǹkan tẹ́ sọ nìyẹn, a dẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan tí Yahweh náà sọ. ẹ wá jẹ́ kí n ṣàlàyé fún un. ẹ jẹ́ wá tẹ̀síwájú. ó yẹ sáré ṣàlàyé, ẹ ṣàlàyé. bọ́ tí n bá ti ṣàlàyé tán èmi náà ní ìbéèrè lórí ẹ̀, ẹ̀yin náà dẹ̀ máa dá mi lóhùn gẹ́gẹ́ bí èmi náà bá ṣe dá yín lóhùn ìbéèrè yín. ṣe rí àárín ẹni sùúrù, èmi ò tí parí ìbéèrè mi, ṣùgbọ́n mi kò fẹ́ kó má dàbẹ̀ pé mi jẹ́ kẹ́ sọ̀rọ̀ ní ó yá. àjọ máa béèrè lọ́wọ́ ara wa náà ni, bẹ́ẹ̀mi bá ṣe ń dá yín lóhùn èmi náà ó béèrè, ẹ̀yin náà ó dá mi lóhùn bá ṣe máa ṣe nìyẹn. according to òfin inú bíbélì. ẹ̀yin kọ́ lè máa tọ́ bá a ṣe máa ṣe lórí ibi fún wa, pé tẹ̀síwájú. according to bíbélì, bí òfin bíbélì ṣe jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run tó ń pa òfin rẹ̀ mọ́ yóò jèrè Ọlọ́run, torí wípé Ọlọ́run tiwa kò fi àyè gba ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ kí n ṣàlàyé. Ọlọ́run ló wà nínú bíbélì. Ọlọ́run wà ní ẹni sùúrù, Ọlọ́run wà nínú bíbélì náà. àní Yahweh so mo ní láti ìrọsà tabaka English version tí wọ́n gbé wá fún yín, tabaka bàbá mi ẹ̀rí olóògbé, ẹ má lo ọ̀rọ̀ pé ẹ farabalẹ̀ yẹn, ọ̀rọ̀ yẹn ò dáa. ẹ ní sùúrù ni, ẹ ní sùúrù. àwọn èèyàn yín náà ń lò fáwọn èèyàn wa látàárọ̀ ẹ̀dẹ̀ control wọn. ẹ má bínú, ẹ̀yin ẹ lo, ẹ ní sùúrù. mo ti gbọ́ bọ̀ káwọn náà má lò fún mi. ṣe mọ̀ pé wọ́n ti bá wa translate ẹ̀ sí Yorùbá. Yahweh simple as ABC. You are ìyá Yahweh. ẹni sùúrù ẹ jẹ́ ká lo Yahweh, ẹ jẹ́ ká lo Yahweh àti Jehovah níbí. mi ò lè ohun tó wà nínú bíbélì mi lèmi ń sọ, Ọlọ́run ló wà níbẹ̀. Yahweh tẹ́ẹ̀bá lè yòrí Yahweh akẹ́kọ̀ọ́. bàbá wa Gẹ́rẹ́mìtì nígbà torí wọ́n ti Yorùbá rẹ̀ lélẹ̀. bàbá Gẹ́rẹ́mìtì Yorùbá rẹ̀ lélẹ̀. sẹ́kọ́ndì ilẹ̀ kan primary rẹ̀ kẹ́ ẹ bá a sọ kò ní gbà. yóò bọ́n ṣe ń ṣe ní ẹni sọ kò ní gbà ní ṣe mọ̀ pé ignorance wọ́n kọ sínú bíbélì nìyẹn. oye so bíbélì tó sọ ọmọ òyìnbó Yorùbá lè ó rò pé Yorùbá ní bọ́ọ̀lù yẹn sọ ni. ẹ tẹ já oye jos oye báyìí kò ní gbọ́ kò ní gbà bó ṣe wà mo dẹ̀ máa la orí ẹ̀ mọ́ kábàánsì. ẹ jẹ́ àṣe nǹkan kan, náà ẹ kò jẹ́ àní sùúrù. ó níbi tá à ń lọ níbi ọ̀rọ̀ tí mo gbé jáde yìí, ẹ jẹ́ àní sùúrù. bàbá ẹ̀rí ológo, Yahweh ṣé
wọ́n ti ìyá mi fún Yahweh. bàbá Ẹgẹrẹmìtì mi ò mọ mo ń ẹrú gbọ́ no yín no mo ń no gbọ́ yín. ẹrú Yahweh ń bà wọ́n ni wọ́n fẹ́ lu ọ̀rọ̀ yẹn Yahweh bàbá Ẹgẹrẹmìtì nítorí wọn pé ọ̀rọ̀ Yahweh yẹn ó máa ta àbùkù bá Yahweh Jehovah náà máa ta àbùkù bá Jehovah nǹkan tí wọ́n ṣe fẹ́ lò ó nìyẹn Àwa wà fẹ́ so kọ́ and lo it's okay ọ̀rọ̀ yẹn kọ́ fi tàkùn ìyá mi bàbá ayọ̀ mà Yahweh. ń bẹ́ẹ̀ bàbá Yahweh. Ẹgẹrẹmìtì ẹ jẹ́ n béèrè kinní kankan lọ́rùn yes ma ẹ sọ pé bó ṣe kí lẹ translate sọ ẹ̀ fún yín nìyẹn ṣùgbọ́n gbogbo wa náà nígbà tí rí i pé wọ́n ṣe wrong translation for instance wọ́n gbé Satan wọ́n sọ pé òun ni èṣù àdèmọ́ pé wọn wọ́n kì á í ṣe ṣe wrong kókó bẹ́ẹ̀. translation wọ́n á ṣe wrong yorùbá lèmi okay sir ẹ ní sùúrù kí ni ẹ dúró náà ẹ ní kí sùúrù. ni kí ni translation Ògún ẹ sà kí ni translation Ògún nínú Bíbélì nígbà tẹ́mi ò ń bọ Ògún òkúta ni wọ́n pè nínú bíbélì. òkúta ni wọ́n pè nínú Bíbélì Ṣé kí n sọ bí tó wà fún yín. ẹ wo ẹ mi sà ẹ ní sùúrù ẹ ní ìgbà sùúrù tí ṣé kí n sọ bí ìgbà ṣe bẹ́yìn tí ẹjọ lẹ́bẹ̀ẹ́ ẹjọ ẹ ẹjọ dúró ọ̀rọ̀. náà ọyà ẹjọ bàbá ẹ ọyà dúró mà náà ṣe rí àwọn irúnmọlẹ̀ ti wà nílẹ̀ Yorùbá kó tó gbé Bíbélì wà bá wa right a dẹ̀ ìyá ti mi mọ ayọ̀ mà orúkọ wọn nǹkan tẹ́ fẹ́ sọ yìí ẹ ní ìyá mi sùúrù ayọ̀ mà nǹkan tẹ́ fẹ́ sọ fún wọn yìí wọn they won't listen ẹ sì ní ọtọ sùúrù mo sọ fún yín they won't listen ó yẹ Kí ni ẹgbẹ́ sókè mà translation Jésù ní Yorùbá? ó yá so gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn a ti mọ̀ wọ́n títí kan Ògún Ṣàngó Èṣù nǹkan kan gbogbo wọn láti mọ̀ wọ́n ìgbà tó máa wá ṣe translation Bíbélì yẹn wọ́n wá mú Èṣù nìkan wọ́n translate ẹ̀ wọ́n translate Ṣàngó wọ́n translate Ògún ìgbà wo ìtorí ẹ̀ la ṣe ń sọ fún yín pé wrong translation ló ṣe tó dẹ̀ jẹ́ kẹ́ gbà á fún wa bẹ́ẹ̀ for peace to reign òyìnbó ti wá wọ́n ti pa àwọn èèyàn wa wọ́n ti kó àwọn èèyàn wa lẹ́rú wọ́n ti tẹ̀ wá mọ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ tún jẹ́ Yorùbá bíi tiwa ẹ̀yin náà tún wá continue iṣẹ́ ibi tán wá ń ṣe yẹn kò yẹ kẹ́ ẹ máa ṣe báyìí náà Olúwa ló yẹ kó translate nínú Bíbélì torí Olúwa is òun ni direct translation Lord àbí bẹ́ẹ̀ kọ́ àbí Lord kọ́ lẹ̀ ń pe Jésù ni Lord kọ́ lẹ̀ ń pe Yahweh nínú Bíbélì ni a ní kẹ́ fi Ọlọ́run Olódùmarè lẹ̀ àwa la ní Ọlọ́run Olódùmarè àwa náà tá a bá délé adájọ́ a ṣáà ń pe my lord olúwa mi ẹ fọwọ́ dì yẹn mú náà àfi tó bá jẹ́ pé ẹ really wá peace lóòótọ́ fruit of the spirit tí bàbá Ẹgẹrẹmìtì ń sọ yẹn ẹ really wá ẹ ṣàkàn wá jọ̀gbọ̀n ṣáá tá a bá dẹ̀ wá dá padà ẹ wá máa pretend bí ẹyin pé àwa lo níjọ̀gbọ̀n míwà ẹ̀yin dẹ̀ lẹ́ ń tì kabọ̀ wá lẹ́nu ẹ ṣe máa ti kabọ̀ wá lẹ́nu ká ní ká má gèjè ẹ wá píìsì náà ẹ ṣeun. Ẹ ṣeun ìyá wa. wa tẹ bá wa rán wọn létí nípa ọ̀rọ̀ Galatians orí ìkarùn now bàbá rẹ lógo ṣé ẹ̀mí mímọ́ ń gbénu yín ní gbogbo ìgbà. ọyá ẹ jẹ́ ká lo ẹ̀mí mímọ́ yẹn ṣẹ́jẹ́ nǹkan tí mò ń sọ ṣe lórí ìkànnì wa ń bì yìí àwa ti rí wípé wọ́n ń pe Yahweh ní Yahweh wọ́n dẹ̀ pè ní Jehovah ẹ bá wa lò yẹn bẹ́ẹ̀. mi ò lè lò bẹ́ẹ̀. torí ẹ̀mí mímọ́ ò lè lòdì sí yín tẹ́ bá sọ pé Jehovah. ẹ ní sùúrù. ẹ jọ̀ọ́ bàbá mi Ẹgẹrẹmìtì. tó bá ti jẹ́ pé ẹ lè ṣe bẹ́ẹ̀ èmi máa yọwọ́ ẹ jẹ́ káwọn yòókù tì mí. ẹ jọ̀ọ́ ẹ dákun mo ti larí ẹ̀ mọ́ Káàbà òun àti yẹ́ ẹ̀ oyè wọn fẹ́ wá wọn ní tán wá ṣe gẹ́gẹ́ ayé wọn ti bàjẹ́. so Yahweh ń tì yín lójú ẹ lè pe Yahweh. wọ́n fẹ́ wá ba àṣà àti ṣe lójú jẹ́ ni mo dẹ̀ ń wáyé yẹn mo ti ń wáyé yẹn ti pẹ́. ẹ lè pe Yahweh ẹ fẹ́ràn àwọn irúnmọlẹ̀ wa ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè táwọn irúnmọlẹ̀ wa introduce sí wa ẹ̀yin sọ wípé ìyẹn lẹ̀yin fẹ́ fọwọ́ mú. ó yẹ kémi wà ní kó máa gbé Sátánì lóṣù. kí ni lẹ gbé wá yìí bàbá Ìtòláyé bàbá ish content ẹ káàbọ̀. ẹ jọ̀ọ́ echo concept ṣẹ́ni ẹ wà ń bẹ̀. ẹ káàárọ̀ mọ́ ẹ káàárọ̀ sà. ó sókè gbogbo ló ń gbọ́. yes sir ẹ jọ̀ọ́ mo really appreciate pé ẹ ti gbé mi sókè
ọ̀rọ̀ ti tèmi mo fẹ́ direct ọ̀rọ̀ mi sí àwọn Christian tó ti wá sókè látẹ̀kàn ni. Ṣẹ́rí, inú mi tiẹ̀ dùn pé àwọn Christian ni ẹ mú sọ́wọ́ ní alẹ́ yìí. nẹ́tíwọ́ọ̀kì yín yóò dá o Ó dẹ̀ tó ń yẹ tan kí rẹ́ẹ̀dì yìí. ojú wa ti là kó ti máa yé wa. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí? Jẹ́ ká ẹ ṣe gbọ́ kíá ẹ ṣe kíá. ká gbọ́ yín nẹ́tíwọ̀kì yín ni bí ẹ bá lè súnmọ́ ibi tí nẹ́tíwọ̀kì yín ti dá ẹ lè padà ṣé ẹ̀ wá ń gbọ́ sókè. Kà ń gbọ́. Èsèké. Bàbá Ẹgẹrẹmìtì tìṣẹ́ nẹ́nájì. Kí lẹ sọ? Ṣe nẹ́nájì. Ṣé truth seeker? Bẹ́ẹ̀ ni. Eh, eh, ṣé truth seeker yìí? Asíndé òórùn dé. Ẹ jẹ́ ìyọ̀ǹda ní. tó sì ká ọkùnrin ọlọ́run yóò mọ̀ da ogun ẹ̀pọ̀ ní ìsìn kò ní yé yín mọ́. ẹ káàbọ̀ o bàbá mi ọmọọba ẹgbọ́n sókè ẹ káàbọ̀ sà dúdú kọ́kọ́ níṣù náà tún sì ká ẹ̀dá. bàbá mi ọmọọba ẹgbọ́n sókè sà. ẹ kú ojúmọ́ gbogbo ilé gbogbo ẹ̀yin ọmọ aládé kò ní dàrú lórí tiyín. ojúlẹ̀. Iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀yin ò gbowó ẹ̀gbà rìbéètì ẹ̀gbà rìtọ́ọ̀nù ẹ̀gbà ń Sáúdì ẹ̀gbà ń Kùwéètì ẹ̀gbà ní gbogbo ibi táwọn wèrè ti ń gbà á. Ẹni tó bá lóun ò rámì iṣẹ́ tẹ̀ ń ṣe ṣe bẹ́ẹ̀ ti ráàfáà tó jáde pé ní kán mú kọ tòun wá àti ń ṣe ìwádìí lórí ìwé tiẹ̀ náà lọ́wọ́. Ẹ ní dààmú tọmọtọmọ ilé yín ò ní bàjẹ́ ọ̀dẹ̀dẹ̀ gbogbo wa rójú. Gbogbo wọn pátápátá làṣírí wọn ti ń tú. Àwọn World Bible International Organization náà bọ́ ọ bá débí tí wọ́n bá láwọn àfẹ́ ètò kan gbogbo wa la sọ bẹ́ẹ̀ o. Ẹni tó bá fẹ́ pe àwa náà ní àkíyèsí kí ó sí ètò tiẹ̀. Bàbá tí wọ́n larí ẹ̀ mọ́ Káàbà yẹn ṣe mọ̀ pé ní máa ń jẹ́ kí àkíyèsí kan kó yé èèyàn ìyá mi àti bàbá mi. Ṣé rí tí CPU tó bá ti wà corrupt ó sì ṣe fọ̀máǹtì ẹni tí CPU rẹ̀ bá ti damaged ẹjá lè bó fún wọn. Àkójọpọ̀ ọpọlọ ilé ìbò ń pè ní CPU kò sí tẹ́ ilé sọ kò lè gbọ́. Nígbà ìyá wa Big Joe sọ̀rọ̀ Ẹgẹrẹmìtì ń sọ̀rọ̀ gbogbo àwọn bàbá àwọn ìyá tó wá fẹ́ máa dictate fún wọn lórí ìkànnì tiwa sọ̀rọ̀ pé wọ́n ra dátà fún wa ń bì kan bí ni. Àwọn ìyá tó jẹ́ pé àwọn bàbá jẹ́ pé ní anytime táwọn bá ti táwọn ò sí lẹ́nu wíwá jẹ mímu lọ́wọ́ fi ṣe nǹkan míì mọ́ ju pé ní kán ra ọmọ aládé padà. Àyè àti bú àwọn bàbá wa àti ìyá wa ò sí bí o. Bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé yẹn ẹ dákun ẹ gbóhùn sókè mo fẹ́ kí n bá yín ní gbólóhùn sà. Èmi làbúrò gbogbo àwọn tó wà níbí. Truth seeker bàbá ẹ káàárọ̀ sà. bàbá mi ọmọọba ẹ káàbọ̀ ẹ fẹ́ bá tún ti kà ní gbólóhùn. Bẹ́ẹ̀ni. All right. Bàbá ẹ̀dá ẹ káàárọ̀ sà ó yá sà. Ẹ káàárọ̀ Truth seeker bàbá mi ṣe wà ókè sà. mo fáyín tán. Ẹ rẹ sà. Bàbá ọmọọba ẹ má jẹ́ kí true seeker kó rí fọ́mátì CPU. Ó yẹ kẹ́ mọ̀ ẹ pé jẹ́ kí èèyàn bàbá possible ìyá mi. bá mi ẹ lora ẹ má wọrí ẹ lora. Ẹ mọ̀ pé èèyàn possible. Truth seeker bàbá ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. Kí ni tó ń gbé yín lórí ètò àwọn ìyá àti bàbá mi láàárọ̀ ìgangan náà? Ìyẹn ni mo fẹ́ mọ̀ náà lákọ̀ọ́kọ́. Ẹ mọ̀ pé bọ́dà kan wọ́n ka Galatian 5:22-23 lẹ́ẹ̀kan
bẹ́ẹ̀ni ṣé àwa ká ń tó sọ pé kà fún yín ẹ ní sùúrù ẹ má rọ̀ ṣàrà yín o wọn ò bun àwa dátà ń bí o wọn ok rọ̀ ṣàrà yín ṣé ká tó kà fún yín ni bẹ́ẹ̀ ni a máa tún kà láti 19 to 23. ẹ̀yin kọ́ lẹ máa sọ bí tá a ti fẹ́ kà fún wa ibi tó bá wúlò tá a fẹ́ lò ní ẹ bá fẹ́ kà no èmi kò fẹ́ tẹ́bí ẹ ní ká sùúrù bẹ̀lẹ̀ oh kan ní God náà. bàbá mi àní ẹ ní sùúrù sà tẹ́ bá fẹ́ ka ok bíbélì ẹ láǹfààní àti lo agogo yín kejì aago ìbánisọ̀rọ̀ yín kejì kẹ́ lọ fi wá tá a pé ìwé lẹ fẹ́ kà ẹ lọ rà á ibi tẹ́ ẹ sọ pé wọ́n kà fún yín yẹn a lè tún kà fún yín kò sọ́mọ ilé ẹ̀kọ́ kankan níyìn lọ́dọ̀ yín o àfẹnitáwa bá máa kọ́ ní bíbélì àti kùránì o ẹ̀rẹ̀ méjì ó jiyàn torí mo rò pé orúkọ yín yẹn mo yẹ kó ròyìn sà ẹni tí ń wádìí òtítọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ mọ̀ tún orúkọ yín ni sà. èmi ti mọ̀ lítọ̀ èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ lítọ̀ ni because so oh that my God ní tí mo béèrè ẹ má jẹ́ ń béèrè a lọ́wọ́ yín kẹ́ máa fi bí sí dá mi lóhùn truth seeker awádìí yes òtítọ́ bẹ́ẹ̀ ni ó yá dákun ẹ jẹ́ ká bá a ka bíbélì tán sọ yẹn dákun ẹ lè gbé wa rin ibi ìrìn àjò tá a fẹ́ rìn níbí ó yá tún ti kà ó yẹ ká jáde ká gbọ́. ok mo fẹ́ tẹ́ ka Galatian 5 ohun tẹ́ ka lẹ́ẹ̀kan ni 5:19 to Galatian because ọ̀rọ̀ tá a fẹ́ kà ní bẹ́ẹ̀ ó máa bá everybody wí so ó yá Galatian bàbá everybody ó yá ok ẹ ká English mo jáde. fẹ́ kà ó lẹ́yìn kà ní Ah, English ní English Mr. lọ́la mi Truth Seeker, ok Mr. Truth Seeker, ṣé English lẹ fẹ́ kà? Ó yẹ ká English. ok good Galatian 5:19 to 23 ni mo fẹ́ kà the ó yẹ máa kà heart lọ. okay the heart of the flesh nǹkan tí ẹ̀rọ ara máa ń mú yàn ṣe tó máa ń push àní yàn ṣé English sí lẹ fẹ́ lò àbí ní Yorùbá wọ́n ti béèrè lọ́wọ́ yín bàbá yìí kán lẹ máa fọwọ́ mú náà. okay ẹ kí n mú English so that pé èmi kò bẹ́ẹ̀ kí n explain anybody okay kí n mú English the acts of the flesh are obvious sexual immorality impunity and debauchery idolatry and witchcraft hatred discourse jealousy fit of rage selfish ambition dissensions factions envy drunkenness orgies and the likes and I warn you as I did before that I warn you as I did before that those who live like this will not inherit the kingdom of God. 22. But the fruit of the flesh is love, joy, peace, Clear ticket. patience, ó Bíbélì wo bàbá lẹ ẹ fẹ́? fi wọ́n lẹ̀ bàbá mi ẹ kindness. fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ sà mò ń fẹ̀mí bá wọn lọ sà ó yá ẹ máa nìṣó bàbá Okay. bàbá tí ń rò tọ́kì ẹ rò tọ́ Okay, lálẹ́ yìí. peace. Okay, peace, forbearance, kindness, goodness, faithfulness, gentleness, self-control. Against such there is no law. My point is that if tí àwọn ọmọ ẹ jẹ́ fún ẹ jẹ́ kọ̀ ọ̀nà ẹ máa tó ti tí àwọn ọmọ Yorùbá kábàlè máa ṣe nǹkan tó wà ní 22 yìí àbí nǹkan tó wà ní yunifásitì yìí mo believe pé bí ìlú àṣeyílẹ̀ ni kò ní rí bẹ́ẹ̀ Okay, ní sir. máa ní selfish ambition pé ká máa fi ọmọ a máa sọ pé mo fẹ́ ṣe òṣòlù àbí mo fẹ́ fi kíní kan fi ṣe kíní kan pé ká ayé tèmi lè dá kí ayé ẹlòmí bàjẹ́ because that is the aspect of what selfish ambition kò máa ro tọmọ lókè jí ẹ kò máa ro ti ara rẹ nìkan pé ká ayé tèmi bá da ayé tọmọ lọmọ kò bá jẹ́ bàjẹ́ kò kàn mí. So we all need to read this verse and assimilate on it. Tusika, So ká fi sínú ojúṣe. Tusika. Okay, Yes. sir. Ó ṣe ẹni lọ wá sí fáwọn. bàbá mi kẹ́ lè dáhùn lóhùn papọ̀ ẹjọ́ ẹni tó kọ́kọ́ ṣe oṣólẹ̀ láyé Mósè ni nínú bíbélì bàbá mi ètò ṣòye láyé báyìí ẹ ti wà ẹ ní má ètò sọ gẹ́gẹ́ látàrí ẹ bí fi mílẹ̀ fún bàbá yìí sẹ́ mo ní dìbàtì yẹn má bínú mo ní dìbàtì yẹn because ẹ máa parọ́ kẹ máa ṣe kíní Nǹkan ẹ tí má bàbá lọ ọmọ parọ́ bá ń bí bàbá no ẹ ní sùúrù sà ẹ gbọ́dọ̀ ètò láyé ẹ ní sùúrù ẹ má lẹ́nìkan parọ́ bí o it's an insultive word wèrè mú wá gbọ́ ẹni o. má insult èèyàn bí báyìí o bible verse kíni
bàbá mi ẹ bá ń gbé jáde fún wọn ètò láyé. ok ó yá kàyéká Hello, ẹ má ṣe wèrè ń bíbá ẹni tó kọ́kọ́ ṣe oṣólẹ̀ láyé nínú bíbélì Mósè ni. Oye báyìí so bọ́ọ̀mì ìjàre kó farabalẹ̀. Túsìkà ẹ bá mi mute ẹ a máa já ẹ bọ́ o ẹ bá mi mute ẹ tí ò bá dákẹ́. tó bá lọ ń ṣe bí ẹni tó ń gbókó kinní sẹ́nu wo èmi máa drop ẹni mi ráyè o. Oye báyìí so bàbá ọmọba àkọ́kọ́ ìbéèrè yín tẹ́ ní lọ́wọ́ ẹ̀ béèrè ìbéèrè yín òun kọ́ ló máa là fún wa tèmi bá ti ṣe tán pẹ̀lú ẹ̀ máa pé ibi tí Mósè ti ṣoṣólẹ̀ fún. ẹ̀tọ́ bá ti yẹn o. a máa sọ kí ló dé kan èyí tó kà tẹ́lẹ̀ yẹn ṣáà ní fún yín lésì yẹn ni. Bàbá wa Túsìkà oh my a máa fún yín bàbá wa Túsìkà mo fẹ́ béèrè kọ̀kọ̀ lọ́wọ́ yín sà ìwé tẹ́ kà fún mi nísìnyí yẹn ọmọ ṣé Ilé Ifẹ̀ náà ti kọ́ ni àbílẹ̀ Ìgbómìnà àbọ̀yọ́ àbọ̀ǹdó. Thank you very much sir. Simple ẹni sùúrù ẹ má mi ò ní the explanation lọ́wọ́ yín ibi tó ti kọ́ mo béèrè. Israel ló ti kọ́. Israeli tó ń bẹ nísìn àbí tó ń bẹ tẹ́ẹ̀mọ̀. Tó ń bẹ nísìn náà ni. Irọ́ ni Róòmù náà ti kọ́. Bàbá mi ìyá mi ẹ má bínú iron man ẹ jọ̀ọ́ yẹ kẹ́ mọ̀ pé bímọ tó pé gan. Israeli tó ń bẹ nísìn yẹn gẹ́gẹ́ bí ìwé ẹni sùúrù bàbá ẹbẹ́ ẹ lẹ fẹ́ mọ̀ òótọ́ ni. Israeli tí ń bẹ nísìn yẹn bí ọdún mélòó ló ti wà. Yes or no ni mo fẹ́ oh God. No now ọdún tí wọ́n gba ọdún tí wọ́n gba independent that is 1948 but wọ́n ti wà bí oh my God bàbá ẹ ní máa fún yín láyè afúnyiláyè nígbà tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ sá ẹ dẹ̀ kàwé fún yín a máa fún yín lẹ́nu. ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ tó mi náà ẹ dẹ̀ fún mi láti kí n answer. Answer simple ni àwọn tó fẹ́ sọ̀rọ̀ àwọn tó kọ́ lọ wọ́n pé pọ̀ ń bí hold on sir ẹ má dá lórúkọ mọ́ sápá ń bí sir ẹ má gbọ́ ọmọ ọba fọ́sùn níbí wọn kì í ṣe bẹ́ẹ̀ rántí wa. Israeli tó wá wà before eléyìí tó wà lẹ́ni yìí ṣe lè júwèé ibi tó wà fún wa sáré wá ní àbí gúúsù. Ibi títí ẹ̀ wá tó wà lẹ́ni náà ló wà. Bàbá mi ṣe rí pé ẹ̀ fó títọ́ ẹ̀dẹ̀ lẹ́yìn wo títọ́ kiri. Ẹni hold on àní ẹ sáà hold on bàbá mi. Israeli tẹ́ ẹ̀ ń sọ yẹn ibi tẹ́ ẹ ti yìnbọn mọ́ra yín lẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú Democratic Republic of Congo náà fẹ́ gbé wọn wá láwọn ò fẹ́ ìgbà tí wọn ò fẹ́ wọ́n ní àwọn Israeli láwọn ò fi àwọ̀jọ ẹnì kankan ní Áfíríkà pébi táwọn àwọn fẹ́ kọ́ yẹn pé orí ilẹ̀ Palestine làwọn fẹ́ ni wọ́n ṣe wà níbi tí wọ́n wà lénìí Israeli wọ̀ sí ẹni sùúrù bàbá yẹn jọ oh God àní ẹni sùúrù sà. Ok, kí wàá sọ̀rọ̀ tán máa sọ̀rọ̀. Èyí lè máa sọ̀rọ̀ tán wọ́n ń sọ̀rọ̀ tán ràn tèmi ọmọ aládé ò sọ̀rọ̀. Ok, when you finish sir, I'm going to talk o. A ní kò ní tán níran tèmi sẹ́. Èmi náà gbàdúrà kó tán nínú ọtí kò ní tán nínú tèmi náà bọ́ tẹ́ bá ti tọ̀rọ̀. Èmi ò wá mọ̀ bàbá wa tán bí tèmi ni mo sọ àtàwọn ọmọ aládé tó wà ń bí ẹni sùúrù. Ẹyọ mọ́tà. Oh God. Ẹ jọ̀ọ́ bàbá mi ẹ jẹ́ kí n sáré la nǹkan kan yé wọn. Ṣé rí inú Israel inú Bíbélì tó ń sọ̀rọ̀ Israel ilẹ̀ kọ́ náà ń sọ o àwọn èèyàn náà ń sọ àwọn ẹbí kan. àtẹ the same ilẹ̀ náà ló wà ń bẹ̀ èmi mọ̀ nǹkan tí mo sọ fún yín I'm not a novice here. a ní ní sùúrù. Má sọ̀rọ̀ sí ọmọ ìyá mi bíbá yé o wá èmi ò gbogbo sùúrù tọ́lí tí mo bọ́ ní mi ò ní o jẹ́ kó wọlé lóhùn wò tọ́ jẹ́ kó sòtítọ́ fún ẹ náà sòtítọ́ kọ́ mi lára ẹ. àní ò dákẹ́ ẹ̀mí ò tiẹ̀ jáde. No, I don't. Okay, I talk for 5 minutes. Came not for 5 minutes. I'll be 3 minutes. Came not for 3 minutes. So I'm Túsìkà tó bá ń sọ̀rọ̀ Israel nínú Bíbélì. Lọ sí platform. Ọ̀rọ̀ ẹ̀lẹ́ mo ti mọ̀ pé ogun ní ọ̀tẹ̀lẹ̀ náà. Ọ̀rọ̀ ẹbí Jacob náà ń sọ tó bá ń gbọ́ Israel nínú Bíbélì kì í ṣe ilẹ̀. Nígbà tí Yahweh dúrà láti gba ilẹ̀ onílẹ̀. Máa wá wọlé wọ́n máa wá fún wa lúgbìn. Yahweh ń try láti gba ilẹ̀ onílẹ̀ fún wọn òun ló fi ń promise wọn káàkiri kẹ lọ síbi ìbàkẹ́ pa àwọn èèyàn kẹ kó wọn lẹ́rú ìgbà wo kì í ṣe ilẹ̀ ni wọ́n nínú Bíbélì tribe ni wọ́n àwọn èèyàn ni wọ́n àwọn ìdílé Jákọ́bù ni wọ́n ń pè ní Israel ìsìn ní Amẹ́ríkà
ló ṣẹ̀ṣẹ̀ ń gba ilẹ̀ onílẹ̀ fún wọn ní 1946 ibi tó wà ń sìn gan pàápàá wọ́n ti expand ẹ̀ kọjá ibi tó fún wọn ní 1946 yẹn so tẹ ìyá bá ń mi sọ̀rọ̀ Israel kì í ṣe ilẹ̀ o àwọn ìyá mi agbalẹ̀ ni wọ́n. Iron Man ọ̀rọ̀ Ah, yín yé wa ó dẹ̀ yọmọ aládé èmi tí mò ń tì lọ mo mọ ibi tí mò ń tì lọ ṣé bó ní òun wádìí òdodo ni eléyìí ò wádìí òdodo ibi tó wù ú tí wọ́n ń yọ láti kó àwọn èèyàn wa lọ síbi tá a fẹ́ ń ló ń kà fún wa ẹjọ́ tó wọlé yẹn kó bá mute kan jọ torí ṣe rí tí ń ṣẹlẹ̀ yìí wọn ò rò ó wọn ò dẹ̀ nígbàgbọ́ pé ó lè ṣẹlẹ̀ gbogbo ohun tó kà fún wa yẹn body and soul flesh and kìnìkan ṣé gbogbo ara ẹ̀dá ènìyàn láti irun orí dé ìkànnà sẹ́mi kan náà kọ́ ló ń control ẹ̀ ebi tẹ́ ti máa wọ́n gbé gbági nìyẹn o ibi tí mo fẹ́ hang ẹ̀ sí ọlápóngbó ẹ̀yìn ìyá àti bàbá mi lẹ́nu ni àwọn tó jù lọ tó ti lọ mutí pẹ̀lú ọlọ́run tó dẹ̀ ní ẹ̀mí mímọ́ àwọn ní ọ̀run ló wà kò sí láyé wọn ò ṣe dúró ń bẹ̀ torí eléyìí òwò òótọ́ tó bá ń wo òótọ́ true seeker you can come up tó bá ṣe pé o fẹ́ máa argue o máa sọ̀rọ̀ ọ̀lẹ̀ ò ní gbèsè sórí wọ̀ fúnra ẹ lo súùtì ara ẹ lẹ́sẹ̀ láti irun orí ẹ̀ dé ìkànnà ẹ̀mí kan náà ló ń bá lò. bàbá mi orúkọ tó pe rẹ̀ yẹn Miss Norma ni kì í ṣe true seeker ṣe bó sọ pé òun ti already mọ̀ títọ́ truth knower ló yẹ kó máa pe rẹ̀ tó bá pe rẹ̀ ń truth knower a wá béèrè pé òkè báwo ló ṣe mọ̀. ìyá mi ṣe rí ní ìmọ̀ ìbéèrè Elédùmarè tẹ́yìn tẹ́ bí wá béèrè ló ta méjì ń wò yìí orúkọ tó ń jẹ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ tí o bá ti change ẹ̀ padà kò ní wọnú gbogbo platform tàwa ọmọ aládé mọ́ tó o bá ń wò òtítọ́ a máa fòtítọ́ hàn ẹ́ ilé òtítọ́ ló wọ̀ yìí gbogbo ibi tó bá ti ráwọn tó rí ń bí ilé tán ti mọ̀ òtítọ́ ni ìwọ ló mọ̀ òtítọ́ garden big of suit ilẹ̀ bọ́ńbọ́sà rí bàbá big suit ta ni big suit yìí ṣé Christian ni àbí Muslim. ẹ dá wa lóhùn ẹ ọ̀ mútu má kì í bàbá ẹ dá wa ní nǹkan ṣe ń bí àwa ṣe rí big ń bí. suit ẹgbọ́n sókè ṣé ẹ káàárọ̀ Mùsùlùmí ni àbí Christian. ẹ Christian káàárọ̀ ni sà yes sir Christian ni yes sir alright bàbá ọmọọba ẹ béèrè ìbéèrè yín lọ́wọ́ ẹni sà Christian. ọmọ big suit ẹ ra sà ṣé dáadáa lẹ́wà sà fine sir mo wà gbogbo pa ilé sir ń kọ́ ṣé yes Yorùbá sir ni yín àbí ẹ gbọ́ Yorùbá Yorùbá ni mí sir ọmọ ìlú wo ni yín ọmọ Abẹ́òkúta tó torú Ìgbórè àbí ibo àbí Iléṣà àbí ẹ bá a sọ bí tó jẹ́ precisely. ẹgbà ok ṣé ẹ nígbàgbọ́ lórí Bíbélì àtọ̀rọ̀ tí ń bẹ nú ẹ̀ bẹ́ẹ̀ ni sir ẹ fún wa nídìí tẹ́ ṣe nígbàgbọ́ lórí Bíbélì àtọ̀rọ̀ tí ń bẹ nú ẹ̀. ìkan tí màá sọ pé mo ṣe nígbàgbọ́ bẹ́ẹ̀ ni pé ní tí mo béèrè lọ́wọ́ yín gbogbo ilé ló béèrè ẹ dá wa lóhùn ní àfẹ́wèsì táìmù yín sà. pé wọ́n bí mi sínú ẹ̀ ìsinmi nígbàgbọ́ nínú ok ẹ̀ ni ok àti àwọn ọ̀rọ̀ tá a rí àti everything ṣá ìsinmi bí nígbàgbọ́ irú nínú ẹ̀ ọ̀rọ̀ bí irú ọ̀rọ̀ wo sà. gbogbo tó sọ lọ́rọ̀ àti bẹ̀rẹ̀ ni pé Ọlọ́run ó dá ayé ó dá ẹ má sọ Ọlọ́run kò sí Ọlọ́run nínú Bíbélì Yahweh ló wà nínú Bíbélì àti Jésù pé àtàgùntàn Ísírẹ́lì. Yahweh Jehovah pé ó dá Mhm. pé ó dá gbogbo ẹ̀ bí gbogbo ẹ̀ ṣe lọ báyẹn ṣá báyẹn kà fún wa láti kékeré tí gbogbo ẹ̀ lẹ́yìn jọra wọn tàbá gbàdúrà ó ń gbọ́ gbogbo ẹ̀ ń lọ létòlétò kò sí wàhálà Mhm. kò sí wàhálà kò sí dáàmú kò sí kíní everybody live peacefully so ìtumọ̀ yẹn nígbàgbọ́ náà nìyẹn ọkàn mi dẹ̀ balẹ̀ inú mi dẹ̀ dùn àyà mi ò sọ pé bákan everything ò sọ pé bákan gbogbo ẹ̀ adúpẹ́ aṣáàdúpẹ́ lọ́wọ́ Yahweh Jehovah Mhm. ẹ̀yin orí tí yín tiẹ̀ sì tutù díẹ̀ kò gbóná bí ẹni tó lóun wò tọ́ kiri yẹn. ẹ ṣe bàbá sá ṣé ẹ believe pé ní Ẹ̀gbá gangan òun ni ẹ̀sìn amúnisìn ìbò gbà wọlé sí wa lára mo kàn fi yẹn ṣe àtẹ̀gùn ni ṣé ẹ lè fún mi ní ìlú kan tí ìtàn Bíbélì wà ní gbogbo àgbáyé tá a dẹ̀ lè lọ wá tá a lè bá bẹ́ẹ̀.
ìtàn bíbélì. bẹ́ẹ̀ ni gbogbo ìtàn tí ń bẹ nínú bíbélì Eden of Garden kìnnì kan ọ̀run whatever gbogbo ìtàn rẹ̀ pátápátá ibi tó wà ní gbogbo àgbáyé tàdé lè bá bẹ́ẹ̀. ìbéèrè yẹn mi sà ẹ jọ̀ọ́ ẹ má bínú sà ẹ come again sà. mo nínú ìtàn bíbélì bẹ́ẹ̀ ni sà. Garden of Eden Abel pa Kéènì Kéènì pa Abel. Okay. níbo ni ẹ ti rí àpèjúwe yẹn jẹ́ ń fún yín lẹ́sàmpù ẹyọ kan Adam and Eve ní Yahweh yín kọ́kọ́ dá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni sà. wọ́n wá bí ọmọ méjì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni sà. ìkan wá pa ìkànnú àwọn ọmọ yẹn méjèèjì yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni sà. ìkan wá pọ̀ sókè lọ rajà kó kí tó lọ sí ó pọ̀ sókè lọ rajà yẹn torí kí náà fi para wọn sà. ìlara ni ó fi pa àbúrò ẹ̀ kí ló pa Abel ó dẹ̀ sá lọ. torí kí ló fi pa. ìlara. ìlara nítorí kí ni. ìlara pé torí pé bí ohun ìkejì ṣe ń sìn ọ́. ẹbọ. ok ìgbà tó wá pọ̀ sókè rajà ẹni sùúrù sà ìgbà tó pọ̀ sókè rajà ó lọ ṣe kí ni tó lọ sí north àríwá kí ló lọ sí ń bẹ̀. ó lọ bí sílọ rẹ̀ sí ni. ó lọ fẹ́ yàwó ó bí sí ó rẹ̀ sí ìyàwó tó lọ fẹ́ yẹn ta ló dá ẹni yẹn ń gbọ́ ṣe pé Adam àti Eve nìkan lákọ́ dá láyé ta ló bí ẹni tó lọ ìran tó lọ fẹ́ yẹn sà. lábìrin sà ń bẹ́ bèrè ọkọ. oh my god ẹ má ok mo ti gbọ́ yín. ta ló bí ìran tó lọ fẹ́ yẹn. wọ́n kọ́ sínú bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ so mi lè dáhùn question yẹn sà. ṣé wàá rí i pé wíwá nù ni torí ẹni tó bá fúnni ní ẹni sùúrù bàbá mi o ẹni tó bá gúnyán fún yàn tí ò ṣe ẹ̀fọ́ ó lè má fẹ́ràn sí i kódà ó lè má fi pọ̀nmọ́ sí i tó gúnyán fún yàn àbórúkà fún yàn tí ò fi sàpá àtẹ̀gúsí téèyàn máa fi jẹ́ ṣiṣẹ́ rí pé ẹni tó ń sọ̀yàn nù ni abẹ́ máa mí ọkà àbí ẹ̀bà àbí yán lásán ẹ dá mi lóhùn bàbá mi ẹ jọ̀ọ́. kò tọ́ sá. kò tọ́ bẹ́ẹ̀ sà. ẹ ti rí i pé ìwé tó fẹ́ sọ yín nù ní ẹ gbé lọ́wọ́ Cain and Abel ìkápá kan ó wá pọ̀ sókè rajà ó lọ fẹ́ yàwó ta ló dá ìran tó fẹ́ yẹn nígbà tá a dẹ̀ mọ̀ pé ní Adam and Eve lákọ́kọ́ dá láyé òun ọ̀dẹ̀ bíjọ́ ọmọ méjì lọ ẹ dá mi lóhùn sà. Apààyàn ni Yahweh máa ń sèwé. ó màá mi ẹbí àti yín máa jà láàárọ̀ yìí o ẹ jẹ́ kí bàbá wa dá pé bàbá wa yìí farabalẹ̀ wọn ọpọlọ tí wọn ò tí ó sì corrupt díẹ̀ ni kò tí damage ẹ dá mi lóhùn. ẹ rò pé lẹ́yìn tí. oh my god n tí mo béèrè ní simple answer ni mo fẹ́. mo ti dá yín lóhùn. ẹ tí ì dá mi lóhùn ta ló bí ìran tóun ti lọ fẹ́ yàwó tó fi ń bí sí tó ń rẹ̀ sí yẹn. mo sọ pé mi mọ̀ pé wọ́n kọ́ sínú báíbù bẹ́ẹ̀. ṣé báíbù yẹn wájú yín nù ní àbótọ́ yín sọ́nà. bẹ́ẹ̀. sójú yín nù ní àbótọ́ yín sọ́nà. kò sọ páàtì yẹn fún wa káyọ̀ pé ojú wa náà. oh god ẹ dá mi lóhùn ṣé ẹni tó bá sọ àbọ̀tàn fún èèyàn sójú èèyàn nù ní àbótọ́ yín sọ́nà. ojú àánú. sórí pé bàbá mi ò mi ní wá yín tìsà ẹ wá tún jẹ́ ń pè yín padà bọ̀ wálé ẹ lọ wo gbogbo ìtàn tó bá wà nínú Ifá gbogbo ìtàn tó wà nílẹ̀ gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá ní tí wọ́n bá sọ ẹ máa bá bẹ́ẹ̀ kódà kó má séèyàn nínú ìlú yẹn mọ́ ṣé mo parọ́ àbí lóòótọ́ ni àbẹ́ ìwádìí débẹ̀ ká fún yín ní bẹ́ẹ̀ ṣe máa ká fún yín ní kíláàsì ẹ ti máa bá lọ. ìwádìí. gbogbo ń tẹ́ ẹ bá rí pé Ifá sọ Ifá ni mo sọ o gbogbo ń tó bá sọ ìlú tó bá ló sì wà ẹ máa bá bẹ́ẹ̀ ṣé ẹ gbàgbọ́ àbẹ́ gbàgbọ́ ẹ gbàgbọ́.